Africa Content TV. Ladies and gentlemen, don't what is this? Where are the ladies? I'm the palace. I'm the palace. Ladies and the Soun of Ogbomosho. We want to welcome His Excellency the Executive Doctor of your state to your palace, and his entourage that let us look and see there is Senator Monsura Sumonu, former Speaker of your State House of Assembly, the special advisor to Governor, one of the sons of the soil there, the Commissioner for Agric of your state, the Chairman, Local Government Service Commission, son of the soil too, and in the entourage too, we have Professor Intobi Adonke and Professor Omoli. Obviously, those are the entourage of His Excellency. Your Excellency, I would like to introduce to you our KBC, the able one, His Imperial Majesty Ghandi Olaoye, the Soun of Ogbomosho. Seated closely to Your Excellency's right hand side is High Chief Samuel Sobaladi Olori, the area of Ogbomosho land. Next to Baba Ariago is the caller of Ogbomosho land, High Chief David Adeniran Odo Ejasikara Oleo. Next to Baba Ikolawa is High Chief Yusuf Kasali Oladipupo, Abesi of Ogbomosho land. We have our Iyalode here, High Chief Mrs. Rebecca Olufemi Aya Okudani. We have our High Chief Sunday Oyeniyi Otewumi Yabu of Ogbomosho land. We have High Chief James Oyetunji Ojo Akiotan of Ogbomosho land. We have High Chief Mukaila Adisa Oyedeji Alabedi of Ogbomosho land. Next to Baba Mukaila is High Chief John Ayankoju Alaba of Ogbomosho land. We have Baba wa Ààrẹ Alásà tilẹ̀ Ogbomosho High Chief Joseph Oyelade. We have
our only push here, Chief James Lufoye Alagbi, behind Bale Yabu is Chief Sulaiman Oladirin Alaruje of Ogbomosho. We have Ibabogunde here, Chief Sunday Olaoye. We have Alaje, Chief Sunday Ogunmola. Onilota is also here. We have Abora, the Ogana Soun of Ogbomosho, Olaoye Goke Ajani, and the Alapo of Ogbomosho, Olaoye Salaudeen Aruko. The Magaji of Soun ruling houses are here. Magaji Dabu and Magaji Bolanta of Soun ruling house. I will now call on the chaplain to lead us in short prayer. Let us pray. Father, we appreciate you for the blessings of having your Excellency in Ogbomosho land today on courtesy visit. Thank you for his entourage. Thank you for our father in the land, His Imperial Majesty, Ghandi Olaoye III. Thank you for everyone present here today. We appreciate you for bringing us to this day. And Father, within this minute, we commend this event unto you, that you will take preeminence in Jesus' name. Amen. And you will move, oh God, or your state forward under the leadership of His Excellency, Engineer Abiodun Makinde Seyi, that you will continue to march this state forward and this Ogbomosho land in the name of Jesus. Amen. You will cause a purpose to be established. And for the reason of this visit, you will take glory in the name of Jesus. Amen. And when they shall go back, they will return safely, and we will glorify your name. In Jesus' mighty name we have prayed. Amen. Now we listen to the elder. Our cabinet will welcome His Excellency. Say one or two things while His Excellency will respond. I want to welcome His Excellency Soun's camp for the first time since I've become Soun of Ogbomosho. Your Excellency, you are welcome. And not only the Excellency, but also the entourage that came and the Excellency. You are all welcome to this palace. I want to thank God for how far the Lord has led our governor in the administration of your state. We are all aware that in the southwest, apart from Lagos State, your state is one of the most difficult states to run, because it's the whole Grand West that was spoken about. One way or the other, our governor has made it look easy in the way he has administered the state. Let me also use this opportunity to once again publicly thank the Excellency for confirming me as the Soun of Ogbomosho land. Since this is the first time that it's also coming to this palace center conversation, I also need to thank you for taking up the renovation cost for this
this palace. And I'm sure that he knowing how this palace used to be and what it is now, he knows that what he approved for us to do it, the money has been well spent. Though more renovation has been made since that time. We are believing that Excellency accord us more money to be able to finish the areas that needs to be finished. So, the residential part of this building, we only did the front and thus the sitting area and upstairs a little bit. The residential part of it is yet to be done. The way it is still, it's not hidden for us at this time. Also to thank the government for coming to Lautech teaching hospital. While it was away, people came here and told us we should call the government. We have not even had the time to see the responded by coming without us even telling them to speak to people in Lautech. And I believe that all that is going on there, if not anything, will basically be settled or going to be settled. So, Your Excellency, we want to thank you for your prompt action. And also to congratulate you on the hosting of the coronation for Olubari of Badaman. It was a very successful program. And like I said, we are the one who, the three of us who are Imperial Majesty, myself, Olaoye, and Ghandi, we have the distinct opportunity to install and coronated the three of us amongst many other people. That is a very unusual thing to have that opportunity. But when you look at your reign, you find that you being the government, you find that he has so many landmarks that the question is which landmark will be the there are so many landmarks that has happened done in your tenure. And we believe that many more will still happen done in your tenure. Amen. And that the people in the land are happy with it, which is very obvious. And every time there's a program, the way you are celebrated, I feel that you are not just celebrated because you are the government. You are celebrated based upon your achievements and what you have done for this state, to move this state forward, and for this state to be not only through the idea, but through a whole lot of things to be enforced in many things. Our appeal to you, Your Excellency, since we don't see you in the palace of Soun all the time, believe that you know we will have some requests. But one of the major requests is the one that you came to do also, the road network in Ogbomosho. And they told me how many kilometers we approved. I don't want to say what our request is publicly. When I intend to meet you, when a few minutes privately, I will mention that you should please use your good authority to increase it for us. And the other things, I believe that our needs are our water project. We would like you to
is definitely not on the need for us. They are trying to invest in this money, done a lot with the water system, and then water has not been coming out. Water has come out in the past 1 year unit, but we feel that we still need intervention in it and assistance, because water is life. People can survive that, but no one can survive that. That will also help us with it. So we hope that to come to the plan that we get to see our factories water very time. Once again, thank you for stopping by to see us here in this place. I believe I said cheers. We are very, very grateful for the opportunity to the Excellency of It is time for us to hear from His Excellency. Kábíyèsí, mo kí olóyè bàbá náà. Ọ̀rọ̀gbẹ́ tó bá wà ń bí ní 2018, early 2019, Ogbomosho mo ti flag off campaign to become the governor. So, láti ìgbà tí ẹ ti gun orí ìtẹ́ àwọn bàbá yín, mi ò tí wá kí ní ààfin bí, though we've been meeting privately. So today, tí a wá sí LAUTECH Teaching Hospital because there's been a bit of issues níbẹ̀. The doctors, the nurses, the management, and all of that. But we were able to engage with them successfully today. I told them, yesterday, I was in the theater for 3 hours. They were looking at me. Báwo ni actually wà ní theater for 3 hours? Told her she was happy lady. Yes, I actually was, and I told her I had a root canal. The cap fell off, and then we were going to get another one. I'm even going back tomorrow because the problem is still not solved. So tí mi ò bá lè sọ̀rọ̀ dáadáa lẹ́yìn, ẹ má bínú. Màá padà wá níjọ́ tí wọ́n bá ti resolve problem yẹn. Ẹ kábíyèsí, gbogbo nǹkan tẹ́ ẹ sọ because I also came with our Greenberg that. Okay, they are there. Yes, I came with Greenberg. I asked Kopek also to come because I wanted to split the road into 2 so that I'll let it a barrier. I have only 19 months more to go as the governor of this state. And there are certain things that they achieved before then. One of them, to get priority for me, is the inner road near Ogbomosho. And inner roads near Oyo, we've done our bit near Ibadan. So we believe in inclusive development. Ẹni ẹ̀fẹ́ fi kún kábíyèsí ẹjẹ́ ṣe yẹn tí mo fẹ́ ṣe yìí náà. Ẹjẹ́ flag ẹ̀ ọ́ kì í bẹ̀rẹ̀ bóyá tó bá ti dé 70% mark. Tábà mọ̀ bí tá a dé gbà yẹn we can start talking. But ní
agbègbè ọ̀dọ́ yín níbi chairman Ogbomosho North dáná. Àwọn tá a ti agree sí is the Agility Estate lọ sí Industrial Estate South about 2.4 kilometers. Starlight Ebenezer Ajé àti oríta Àkúnkò. Okay. Then General sí oríta náírà Ọjàgbó Agbègbè Bridge. Oríta náírà ìsàlẹ̀ Ọ̀rá Ìta Lásà àti Mọ̀lété wà ńbẹ̀. Oríta Àdóyìn àti Ilé Ewé wà ńbẹ̀. Agbóodó ẹ wà pé kí n tó mọ ìgbà tá à ń ṣe ọ̀nà Ìsẹ́yìn sí Ògbómọ̀ṣọ́ yẹn kí n tó máa ń gbé Fakótẹ̀ ní Fakótẹ̀ ó pẹ́ díẹ̀ náà bá ṣàṣẹ ọ̀nà yẹn. Agbóodó Olójó Sékóní Òṣùpá Ẹlẹ́kọ̀ọ́ àti títí dé Bọ́sùlá Junction INEC Hotel Delight Ilé-Ìwé Junction Ààrẹ Àgbẹ̀ High School Waterworks Ọmọ Òjẹun Ìkòyí Road Ọmọ Òjẹun ẹ̀mí náà fẹ́ jẹun kí ló kúrò nílé Zion Academy Ajé Ológo Ládùnmú Sawmill Akíọ̀tán ó wà ńbẹ̀ Owódé Ìdíòro Kéré Bayọ̀dé Road ó wà ńbẹ̀ Katanga Hospital Akówọjọ Junction 1500 Latex Road ọ̀nà wà ńbẹ̀. Even ní Ogbomosho South náà Akande Market Jalubo Junction Jalubosa Junction California Junction Stoke Express tó fi lọ sí ọ̀nà Akala Expressway yẹn Coppers Lodge Milky Junction ó wà ńbẹ̀ Alade Filling Station Alade Jango Market ó wà ńbẹ̀ Shana Aji Junction Amuda Farm ó wà ńbẹ̀ The Apostolic Church Junction Ojúde Àjáwà ó wà ńbẹ̀ JK Atanda Soun Riti ó wà ńbẹ̀ The Apostolic Oríta Mẹ́rin Stoke Exchange Junction Myra Motel Street títí tó fi wá padà sí California Junction ó wà ńbẹ̀ Caretaker Ọ̀rọ̀ Agádà náà wà ńbẹ̀. So this we will commit to Kábíyèsí and within the next hopefully 4 to 6 weeks ẹ ti rí iṣẹ́ wọn ti. So for me, his homecoming ní fún mi, and àti ṣe meeting ní inú hall tó wà ní inú hall tó wà níbí. So I'll just use the opportunity again, obviously, to wish you a long, peaceful reign, development, not only to Ogbomosho land, but to your state, to Nigeria.
gbogbo ẹ̀yin ará lé ẹ ti rí bínú ìyálòde ṣe ń dùn báyìí ọ̀nà àdúgbò wọn ni gọ́fúnà ti dárúkọ yẹn o ẹ dúpẹ́ JK gbogbo ẹ̀yin ará lé tó wò wá lákòókò tá a wà yìí is in Your Excellency wọ́n ti wọlé lọ sókè láti ní private talk pẹ̀lú kábíyèsí so bí situation ṣe ń lọ bí báyìí nìyẹn so in no time á jẹ́ kẹ́ gbọ́ bó bá ṣe ń lọ so bọ́ a ṣì wà nínú palace lákòókò tá a wà yìí so lára àwọn àdúgbò tó dárúkọ náà bàbá wa Pákí Ọ̀tán àwọn náà lẹ́ ń wò tínú wọn ń dùn yìí torí wọ́n ti dárúkọ àdúgbò wọn gbogbo wọn tó bá fẹ́ ra lẹ̀ tètè máa bọ̀ ń sìn o tètè bá ṣe àdúgbò tán owó Ghandi 5 million naira per plot. Let me know the next. Sure. Vicia. Bashoru himself. Bashoru himself. Bashoru himself.
yẹ kó rí bẹ́ẹ̀ ẹ forúkọ àdúgbò mi sí ẹ̀yin faith hospital gbogbo hospital wa lẹ́yìn ilé àjíbi gbogbo hospital wa ti bàjẹ́ gbogbo hospital wa ti bàjẹ́. Local government ló ṣe ti forúkọ àdúgbò mi sí forúkọ àdúgbò wa ẹ fi àdúgbò kábíyèsí wà níbẹ̀ àdúgbò wọn wà níbẹ̀ àdúgbò everybody tẹ́ fi sí. Àdúgbò àràbà ńkọ́ tí wọ́n fàdúgbò yìí sí. Àbá wọ́n fàbá náà sí. Wọ́n fàbá sí. Second batch. That's good. Kábíyèsí wọ́n fàdúgbò yìí sí. That's good. Chairman, service. Congratulations. Sẹ́rẹ̀ Ṣàngó. Wọ́n ti dákọ̀ Alásà, wọ́n ti dákọ̀ Sẹ́rẹ̀ Ṣàngó. Wọ́n ti dákọ̀ Alásà wà mẹ́. Gbogbo tó kí. Gbogbo kan fún kọ́lí sí. Ẹ kú oríire kábíyèsí. Àdúgbò yìí ti wá di kó mọ̀ yọkùlùlù báyìí ni. Ó ga jù. Àkókò oríire bàbá nígbà tó tún dé. Ìgbà tó tún. Àkókò ọba Ghandi Olaoye Ọ̀làdùn Àkàndé Ọ̀kín ọmọdé kẹkẹta. Kábíyèsí o. Àjọ dúpẹ́ ni. Ẹ kú oríire náà. Ṣé màá rí lẹ́ẹ̀rà báyìí tó wò mí ó kà á lé àdúgbò yìí wá. Ọmọ mú 2 million naira wá ní ìsìn tó ní pọ́ọ̀tì kan. Ó yẹ kán fún wa lẹ̀ ká fi kọ́ studio. Bẹ́ẹ̀ni, láti mú 2 million naira wá. Tètè máa bọ̀. Ọlọ́pàá ẹ sọ fẹ́ni tẹ́ ẹ ṣe kọ́ dẹ̀ alájẹ́ máa bọ̀. Kábíyèsí ẹ kú àlejò náà ẹ ṣeun ó dà pé àdúgbò tí yín náà wà ń bẹ̀ ẹ kú oríire sáàrì lẹ́ra mọ́ ládùúgbò yín báyìí wá. Wọ́n sábà ní ṣe àdúgbò lọ́wọ́ gómìnà tí wọ́n bá ti mú iṣẹ́ ọ̀nà tí wọ́n kàn fún wa. Ọlọ́run sì ràn wọ́n lọ́wọ́ láti ṣe. Àmín ẹ ṣeun. Àmín ẹ ṣeun ẹ kú àlejò náà kábíyèsí ẹ kú àlejò ó ga bó nínú yín ṣe dùn tó pẹ̀lú àwọn ìdàgbàsókè kẹgbọ́n ní Ògbómọ̀ṣọ́ lè ní ó ti dà àdúpẹ́ fọlọ́ kábíyèsí ẹ kú àlejò ó ga ìlú gbogbo ẹ̀yin tẹ́ mọ́ ń gbé mọ́tò kọjá ní Ògbómọ̀ṣọ́ dé ẹgbà bádùúgbò Ògbómọ̀ṣọ́ bá ti develop nísìn kí ni ká tó mọ rẹ. Àmín. Ẹ ṣé púpọ̀. You're coming back here. Okay.
Yeah.